wèrè dùn wò ni kò sí bí lọ́mọ o ọmọ wa ò ní ya wèrè o. arábìnrin tẹ́ ń wò níwájú mi yìí ọmọ 17 years ni o ṣùgbọ́n ó ti ní brain touch, ó ti ní àrùn ọpọlọ. wàhálà tí ó dé bá ọ tọ́mọ rẹ ó fi ya wèrè lójú ayé rẹ ọlọ́run ní jẹ́ ó dé bá ọ. ẹ dákun ẹni ó bá mọ arábìnrin yìí, ẹni ó bá mọ àwọn òbí rẹ̀ tàbí tó mọ arábìnrin yìí tàbí ọmọ fámílì àwọn arábìnrin tí ó ní àrùn ọpọlọ yìí lọ́mọ tí à ń wò yìí ọmọ 17 years yìí, ẹ dákun ẹ kàn sí mi, màá tọ́jú ẹ̀ lọ́fẹ̀ẹ́, mi ì dẹ̀ ní gba owó kankan lọ́wọ́ àwọn òbí ẹ̀. pẹ̀lú ògo ọlọ́run yóò dẹ̀ gbádùn. wọn à ní gbé wá sọ́dọ̀ mi o, wọn à ní gbé wá o, ọ̀dọ̀ wọn náà ló máa wà. ẹni tí wọ́n á máa lò fún tára rẹ̀ fi máa yálè mi ó máa ṣe fún wọn. tí wọ́n bá ti ń ṣe fún wọn, wọ́n á máa lò fún un. pẹ̀lú ògo ọlọ́run mo fún wọn lóṣù kan ó máa gbádùn, láàrin oṣù kan ó máa gbádùn. ṣùgbọ́n o kí n tó sọ ṣùgbọ́n tí bẹ́ẹ̀ bẹ́ẹ̀ ẹ jẹ́ n kọ́kọ́ pe nọ́mbà mi fún ẹni tó bá mọ̀ wọ́n tó lè lọ fún wọn ní nọ́mbà mi kí wọ́n pè mí. nọ́mbà mi ni 080 36 33 33 13. ṣùgbọ́n tí mo sọ lẹ́ẹ̀kan ni pé ọmọ tó bá já sí pé ìmúkúmu ló mú torí rẹ̀ fi yí, ẹ má pè mí lórí irú ọmọ bẹ́ẹ̀ o. ìwọ òbí tó lajú rẹ kalẹ̀ tọ́mọ rẹ fi mọ̀múkúmu tó fi ní àrùn ọpọlọ tó fi ní mental problem, ìwọ ló máa rán o. tí n bá máa tọ́jú irú ọmọ bẹ́ẹ̀ ẹ sanwó rẹ o, máa gba owó tí màá fi tọ́jú rẹ lọ́wọ́ yín ni o. ṣùgbọ́n àwọn ọmọ tí mo bá pick fúnra mi tí mo rí pé kì í ṣe ìmúkúmu ni wọ́n mu tí wọ́n fi ní mental issue, mo ṣetán láti tọ́jú wọn lọ́fẹ̀ẹ́. kẹ́ ẹ pè nọ́mbà mi lẹ́ẹ̀kan sí 080 36 33 33 13. ẹni ó bá dẹ̀ fẹ́ ṣe ìkúnlọ́wọ́ fún àjọ foundation wa tá a fi ń tọ́jú àwọn ọmọ tí ò níyàá, tá a fi ń fún àwọn èèyàn lóúnjẹ lọ́fẹ̀ẹ́ nínú àwẹ̀ tí tó ń bọ̀ yìí. ẹ pé àwẹ̀ nísìnyí kò ju bí ọlọ́sẹ̀ 2 àbọ̀ lọ́mọ, àwẹ̀ kù bí 2 weeks, almost 2 weeks làwẹ̀ kù. ẹ dákun ẹni ó bá fẹ́ ṣiṣẹ́ olóore tó fẹ́ kún ọlọ́run lọ́wọ́ látara ìfún àwọn èèyàn lóúnjẹ ìsinu lọ́fẹ̀ẹ́, ìfún àwọn èèyàn lóúnjẹ sàárì lọ́fẹ̀ẹ́, ìfún àwọn tí ò lágbára lóúnjẹ nínú àwẹ̀, ẹ dákun ẹ lè fi owó sórí foundation wa Jaiz Bank 00 19 59 99 Sujaif Foundation. ìwọ tó bá fẹ́ kún ọlọ́run lọ́wọ́ látara wa, tó fẹ́ fún àwọn aláìníyá lóúnjẹ, tó fẹ́ fún àwọn opó lóúnjẹ, tó fẹ́ ran àwọn èèyàn lọ́wọ́, owó tó bá ti wọnú àkáǹtì yẹn a ti mọ̀ pé owó yẹn fún àwọn ọmọ aláìníyá, fún àwọn opó, fún àwọn tí wọ́n ń gbààwẹ̀ tí wọ́n ní tán fi ṣínú ni. bọ́jẹ̀tì tá a ní fún àwẹ̀ wa is 2.5 million naira. bọ́jẹ̀tì tá a ní láti fi ṣe ìkúnlọ́wọ́ fún àwọn èèyàn nínú àwẹ̀ tá a fẹ́ fi ra oúnjẹ ìrẹsì ní, ẹ̀wà ní, spaghetti ní is 2.5 million naira. kò sí iye tó kéré, kò sí iye tó pọ̀ o. Jaiz Bank Sujaif Foundation ló máa gbé wá fún yín. Sujaif ó máa gbé Sujaif wá fún yín. Jaiz Bank 00 19 59 99. Assalamu alaikum warahmatullahi wabarakatuh.